A dúpẹ́ fún Ọlọ́run gbà tí wọ́n kó àwọn ẹlẹ́ṣẹ̀ náà dé ilé ẹjọ́ lénìí àwọn agbẹjọ́rò announce appearance wọn èmi náà àti àwọn tíìmù mi là ń dúró fún àwọn fámìlì ọmọ tí wọ́n pa yìí àwa là ń represent fámìlì ọmọ tí wọ́n pa so gbà tí wọ́n dẹ̀ mention case náà as usual tí gbogbo kálukú announce appearance wa tán lawyer láti Ministry of Justice ti wá láti take over case náà àti police prosecutor àti lawyer Ministry of Justice gbogbo wọn jọ mọ ṣiṣẹ́ pọ̀ nísìn gbà tí yẹn ṣẹlẹ̀ tán wọ́n á announce pé DPP advice ti wá láti Ministry of Justice pé wọ́n ní case láti answer wọ́n sì ti fáìlì pépà tó tọ́ sí high court tó lágbára àti gbọ́ ẹjọ́ yìí originally tí ń túmọ̀ sí pé wọ́n ti prefer charge sí high court so láti bí báyìí lẹ́yìn òní high court ni wọ́n mọ̀ kó wọn lọ tí wọ́n ti lọ gbọ́ ẹjọ́ wọn so charge ti wà ní high court and they will be moved to the high court tọ́mà tí wàá rèé ni wọn ní high court wọ́n padà wá terminate case ti bí yóò jà sí pé high court ni wọ́n máa gbọ́ ẹjọ́ wọn lọ. Nǹkan míì tó ṣẹlẹ̀ ni pé ọmọ tí ó pààyàn yẹn Abrahaman ó na ọ́pọ̀ òun fẹ́ sọ̀rọ̀ adájọ́ wa ní kí ló ní wí ó ṣáà ń ṣàlàyé fún kóòtù wípé òun nìkan lòun dáràn àwọn ìyókù tí wọ́n kó pọ̀ mọ́ òun ọmọ nǹkan kan nípa rẹ̀ sódà kí ilé ẹjọ́ ó dákun kan báwọn tú wọn lẹ̀ ilé ẹjọ́ sì sọ fún yín pé tó bá fẹ́ béèrè irú yẹn tó bá dé high court níbi tí wọ́n ń kó wọn lọ kó lọ béèrè níbẹ̀ tí wọ́n bá fíìlì pé yẹ kán tú wọn lẹ̀ níbẹ̀ wọ́n mọ̀ ṣe yẹn fún wọn nígbà tí advice ti dé láti Ministry of Justice tó ti prefer charge yẹn kán mọ̀ lọ sí high court kán mọ̀ lọ yàn yòókù mẹ́ kò tí Abrahaman ò tí ì lágbẹjọ́rò but àwọn mẹ́rin tó kù ti ní agbẹjọ́rò tí wọ́n represent wọn lẹ́nu. kẹ́lẹ́ sọ fún wa pé ọjọ́ tí high court ti mú fún. wọ́n ti mú déètì ti high court but wọ́n àjọ̀nù eléyìí sí 20th of March pending the time tí wọ́n fi arraign wọn ní high court kan fi wá terminate ti bí. ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí òfin ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn tó já sí pé ẹ̀sùn yẹn bá a ṣe wí yìí ó sì dìgbà tí wọ́n bá dé high court tí wọ́n bá fi ẹsẹ̀ ẹ̀sùn náà múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú kí ẹnìkankan nu wa tó lè sọ emphatically wípé bó ti rí nù gẹ́gẹ́ bí òfin wa ṣe gbà á ní ààyè. iṣẹ́ rí kọ́mẹ̀ntì orí social media kì í ṣe gbogbo ẹni tó wà lórí social media tí ń kọ́mẹ̀ntì lè rí wọn pé kì í ṣe gbogbo ẹni tí ń bẹ ń bẹ ló rẹ́dí àti kẹ́kọ̀ọ́ tó rọ́pọ̀lọpọ̀ ò lẹ́kọ̀ọ́ láti lé ẹni tẹ́kọ̀ọ́ bá wà lára ẹ̀ láti lé ní ó rẹ́dí àti kẹ́kọ̀ọ́ látara tí bá ń rí àti tí ń bá ń gbọ́ so gbogbo ẹni tẹ́ bá ti rí tí máa ti ń bọ́ sórí social media instead kó express opinion tiẹ̀ tí bá ti ń búyàn ẹ ti rí i pé nínú àwọn category àwọn tí rí wọn ò pé tí ó sì lẹ́kọ̀ọ́ lélẹ́yìí wà. We eliminate capital offences that will warrant governors signing death warrants. We are doomed. Society wa ìṣòro tí ó English the problem we will face in the society will be enormous and we will not be able to curb it if there are no punishments for capital offences. If there are no capital punishment for capital offences again, I believe you mean people will take somebody on the roadside, slaughter him, and tell you that let them take me to court. Nothing will happen afterward. And who would that would have died. And that will be the end of it. If that is successfully done, we are heading towards the end of this generation. Gẹ́gẹ́ bí gbogbo àṣẹ mọ̀, the first day tí wọ́n arraign ní Abdulrahman àtàwọn tó kù ẹ̀ Ògo Ìlọrin àti president àti àwọn PR àtàwọn other members wọ́n wà ní court on that day. Prior to that day wọ́n ti already visit family àwọn outside tí wọ́n dẹ̀ ti kẹ́dùn pẹ̀lú wọn so wọ́n dẹ̀ promise àwọn family yẹn pé àwọn máa ensure pé àwọn rí end of this case and àwọn máa ensure pé justice is done so in fulfilling that wọ́n ti ní káà náà máa wá sí court láti wá dúró fún family outside léyìí tí a dẹ̀ wá ṣe ní àárọ̀ yìí but gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ by law ipe this present court ìyẹn magistrate court ò ní jurisdiction as far as murder case is concerned so that is why tí wọ́n fi transfer case yẹn lọ sí appropriate court tó ní jurisdiction which is high court but today nígbà tí wọ́n pe case yẹn àwọn ministry of justice àwọn náà ti already wá
telling the court pé àwọn ti already prefer charge ní high court against the Rahmon àtàwọn tó kù ẹ̀. So therefore court yìí tó jẹ́ magistrate court yìí ò ní jurisdiction láti gbọ́ case yẹn whatsoever. The best for this court is to wait for the arraignment of Abdulrahman and other and his cohorts at the high court, which I believe at the next adjourned date ibẹ̀ náà ni wọ́n ti arraign wọn. Tó bá dẹ̀ ti lè arraign wọn bẹ́ẹ̀ wọ́n á wá sí court yìí láti wá terminate proceeding àti láti wá terminate case yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So thank God ipe wọ́n ti prefer charge against wọn. So we will be waiting for the next adjourned date, the date for the arraignment of Rahman and others. So but thank God today àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n arraign pẹ̀lú Rahman wọ́n ti wà represented, they have a legal representation. But in law, if Rahman did not have a legal representation, there is no way we can move forward. So for those people yearning, agitating that nobody should stand for Rahman because he's a criminal, it's because they don't know what the law says about that. The law is very clear, especially Constitution of Nigeria, that every criminal or every accused person is entitled to be represented by a legal practitioner of his own choice. So therefore, in order to, it will help us to get the justice we deserve or the justice we are yearning for. If this Abdulrahman ẹni tó pààyàn gangan yìí tí ò bá ní representation ní kóòtù a lè lọ anywhere, we move nowhere because of it. Sọ pé irú àwọn accused person ní right to a legal practitioner of his own choice. And in a matter like this tó jẹ́ capital offence, a murder case for that matter, tó bá yẹ pé justice táwa ń wá táwọn tó ń pariwo yẹn náà ń wá tí gbogbo wa náà ń sọ pé à ń wá, ó nídìí ká wá bá ṣe ṣagbátẹrù bí lọ́yọ̀ ó ṣe represent Rahmon ní kóòtù ni. Tó bá yẹ pé justice yẹn a fẹ́ tètè rí on time. Bá a bá tiẹ̀ kí ó ní representation yóò jẹ́ kí justice yẹn kó wà delayed. Wọ́n dẹ̀ ní justice delay is a justice denied. So ẹ jẹ́ kí gbogbo aká parapọ̀ láti ensure pé wọ́n tètè wá lọ́yà fún Abdulrahman so that justice tá a fẹ́ yẹn á lè tètè rí ní àsìkò. Afa yẹn tí ó tó pa èèyàn ìgbà tí mo máa wo platform ẹ̀ they read that boy the butcher, mo pè ní butcher ni àwọn tó bá ń pa ẹran tà ni wọ́n pè níbẹ̀ alápàtà èèyàn. Afa yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn a lot of afa ẹ má dẹ̀ jẹ́ kí n sọ yín pé ìgbà tí mo ti mọ̀ wípé nǹkan kan máa ṣe àṣírí àwọn afa yẹn náà máa tú òun náà ni mo ti rí pé K1 ó expose ó sọ̀rọ̀ àwọn afa yẹn. It's a plan work, that's the way things roll here. Nígbà tó ti di pé wọ́n fẹ́ expose wọn because K1 náà bó ṣe wà yẹn àwọn afa yẹn dorí ẹ̀ lẹ́jẹ̀ máa rí pé wọn ò ní support gbogbo ohun tó bá da tó bá ń ṣe. Wọ́n máa against ẹ̀ náà ni wọ́n máa bẹ ìjà bó ṣe ń complain nípa àwọn èèyàn tó ṣe burúkú yẹn because they are doing it too. When I open the platform of that boy that butchered a girlfriend yẹn, now I was telling you that killers, there are many on this social media. And not one majority àwọn Yorùbá tó wà lórí social media yẹn, majority of the èyí tí ò ti pa èèyàn rí, èyí tí ò ti pa èèyàn rí nínú èyí tí ò ti pa èèyàn rí báyìí 70% of them ló pa èèyàn rí wàláì kìí ṣe rọ. And that's why when we are talking, anytime you want to say something about those things, they will hate you. And let me tell you very well, Wasiu Ayinde tó lóhùn pagan táwọn aláwo pè tí wọ́n gbàdúrà fún nígbà yẹn ṣé ń gbọ́ mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn tí àwọn àfà lòun náà majority of this religion, majority àwọn religions tó wà ní Nigeria, if you don't have personal relationship with your God tó bá follow religion yẹn, majority of them they are diabolic, they are killers. If you don't have personal relationship, especially Yoruba, and àfà yẹn ẹ lọ wò dáadáa tí bàbá tó bí àti bí tó ti kọ́ iṣẹ́ yẹn tí wọ́n bá ń pa èèyàn kò ní pa èèyàn ta. Tí bàbá tó bí wọ́n lè máa pe gbogbo wọn máa sọ pé àfà ńlá ni àfà ńlá ni àfà ńlá ni, they call them because they make themselves so big so you be afraid to say the truth. Even when you are saying the truth, they will come after you. Ṣé nǹkan tẹ́ fẹ́ wò lónìí ni? Okay, no problem.
ẹ̀yin tẹ́ ẹ pín báyìí tẹ́ ẹ pín mi sí level tí mo wà yìí Ọlọ́run máa bá mi demote fún yín náà still yet ẹ̀yin tí ẹ sọ pé platform tèmi kò ní bọ́pù ayé yín tó bá ń bọ́pù tẹ́lẹ̀ Ọlọ́run máa bá mi ayọ̀ gbogbo igi náà ní tó ń kó nọ́mbà ògo yín tó fi ń jò bla 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 á bá mi yọ kúrò á bá mi bomi pa ògo yín mi ìmẹ́ni tó wà ńbẹ̀ ẹnikẹ́ni tó bá wù kó jẹ́ lónìí èpè wà ńlẹ̀ àdúrà sì wà. Baba boy yóò dẹ̀ kó kú ní January ọdún yìí. The father died January this year. No, last year December. And by next January, àṣírí ẹ̀ tú. I mean February. Ó ti ń pa èèyàn tipẹ́. Tẹ́ bá dẹ̀ wo gbogbo platform bó ṣe máa ń post. A máa kọrin Ọlọ́run ló ṣe yìí fún wọn kì í ṣe èèyàn. Ọlọ́run ni. All of them they lie with the name of God. They carry their crown. And that's why Muslim, Hausa Muslim, they don't pray after these people. Wọ́n máa ń pè wọ́n ní tí àwọn Yorùbá bá ń pè irun táwùsá bá wà bẹ́ẹ̀ wọ́n ní kírun lẹ́yìn Yorùbá yẹn tó ń pè wọ́n yẹn because wọ́n máa ń pè wọ́n ní káfíìrì nígbà pàtó máa ń pè wọ́n káfíìrì yẹn yìí tí a máa ń wò pé kí ló dé táwọn eléyìí wọ́n jọra wọn lójú irọ́ ni o wọ́n jọra wọn lójú in fact wọ́n mọ̀ tòótọ́ ni ọ̀hún ti tá a dé àwa náà dé level tí a dé I am telling you kèfèrí pọ̀ nínú Yorùbá wọ́n dẹ̀ ń pe Ọlọ́run oríṣiríṣi àrà ọ̀tọ̀ọ̀tọ̀ náà fi ń pe Ọlọ́run nílẹ̀ Yorùbá yẹn wọn ò dẹ̀ dá Ọlọ́run mọ̀ báyìí pam Ọlọ́run wọn ò dá mọ̀ wọn mọ̀ fèsẹ̀. mo wo orí platform ẹ̀ oríṣiríṣi àfà tó tiẹ̀ ń bú Dangote níjọ́sí tó lẹ́yìn tó bá ti wà tó wúlò fún yíyan kankan ó wà mẹ́ òun náà ó lọ ṣe kí níbẹ̀ àfà tó wà ní Ọ̀fà àníṣe ẹ mọ̀ pé mo sọ ọ̀rọ̀ kan níjọ́ yẹn wọ́n níṣẹ́ burúkú lọ́wọ́ wọ́n dánṣẹ́ wò èmi mọ̀ bọ̀ kò lè wọlé wọ́n máa ṣiṣẹ́ wọ́n ní gbogbo àlùjọ ní oríṣiríṣi they owns it lódìyẹ ní tí mo mọ̀ ní pé tí ò bá lè gbà mí Ọlọ́run ò ní tí ò lè gbà mí tí ò lágbára láti gbà mí kó ní ìṣòro Ọlọ́run ò ní jẹ́ kó lè create mọ́ ìṣòro fún mi tó bá ti fẹ́ create ẹ̀ fún mi Ọlọ́run bá mi dalé lórí àfáà tí ó wà lé Ọ̀fà yẹn ìlọ́gbọ̀ sọ̀rọ̀ kan tí máa ń sọ̀rọ̀ nígbà mi àwọn èèyàn máa sọ pé bóyá obìnrin yìí o kìnnì kan bóyá ó jọrọ ẹ̀ lójú ni o bóyá ó kàn máa ń sọ̀rọ̀ ni o wọ́n máa wé ìfọ̀rọ̀ mi wọ́n fẹ́ sọ mí di pé apá ẹ̀ tì Ọlọ́run máa pa gbogbo yín ti di aṣọ tó gbó pẹ̀lẹ́sìn Ọlọ́run máa fi pa yín sí nílé sọ fún mi pé nǹkan báyìí ni mo ṣe fún yín ṣùgbọ́n ẹ̀yin ẹ̀sìn àti àbùkù yín ọ̀run máa gbé wá sí gbangba bàbá yẹn nígbà tí àwọn tó ń gbá mi gbogbo wọn wà láì kí n ṣe rọ 85% of àfáà Yorùbá wọ́n wà diabolic wọ́n ṣe terrorist kó gbó ìwà ló wà lọ́wọ́ mo dẹ̀ máa sọ fún yín ipe terrorism àti gbogbo ìwà apààyàn àti ẹ̀jẹ̀yàn Yorùbá ló bẹ̀rẹ̀ Yorùbá ni mí o so mi ìkórìíra Yorùbá I'm saying it the way it is and tó bá dẹ̀ sọ pé you said yes say the truth when you say the truth the devil the demon the evil the trouble will be ashamed tó bá sọ tòótọ́ Ọlọ́run jẹ́ aláàánú láti dáríjì ènìyàn when you say the truth you confess your sin God is faithful and just to forgive but when you cover it God will punish you and he said you will not prosper and that's why some people they will be rich still yet they are not no prosperity in their life Benny no peace like a lot of people now they be afraid when anytime I open my mouth talking I'm going to talk by God's grace Ọlọ́run á jẹ́ kí n rántí àwọn nǹkan tí gbogbo tí mo fẹ́ sọ torí mi ò ń jọ́ ti nǹkan sílẹ̀ then mo rántí mo sọ nǹkan kan mo ní nígbà tí mo pàdé tí àwọn pípù yẹn tó ń gbà mí ṣé mo kó máa pè é sí patí wọ́n máa ní wọ́n bá pèèyàn sí patí kò ń lọ kó wá social nínú ta ni ò mọ social mo ta ni ò lè social èmi mo èèyàn wà social tó bá ti like aṣọ tó dáa tó bá ti like aṣọ mo yẹ kó máa ń wà social níbi bí ṣe wà mo like aṣọ gan mo máa ń ra aṣọ mo máa ń ra nǹkan in fact to God it's you. Wọ́n pè mí sí party ká fún èèyàn ní 500,000 kó sọ fún yín pé 1 million ló ń fẹ́ kò dúpẹ́ yẹn kẹ́ fún yàn ní owó kẹ́ wá máa padà kẹ́ fún gbogbo àwọn tẹ́ fún lówó yẹn kẹ́ wá padà wá máa pariwo lórí mídíà pé wọ́n yọ ilé ẹnu ọkọ́ dẹ̀ máa wò yín kó tó máa bá wọn bú yín kó tó máa bá yín wọn di ogun mọ́ yín bí pé kẹ́ kú ṣé àwọn ọmọ Ọlọ́run ni àwọn àfà
àwọn Christian àwọn gbogbo àti àwọn ẹ̀sìn báyé wọ́n pa gbogbo orílẹ̀-èdè wa jẹ́ àwa bí mẹ́sì Nàìjíríà bára wọn lónìí I am telling you àwọn tó wọ́ọ̀sì jù tán dẹ̀ ti ń ṣe tipẹ́ Yorùbá ni ó ti pẹ́ tó ti wà ń bẹ̀. I hate people pretending you said maybe you are right and then you are left nǹkan tọ̀tọ̀ nǹkan tó máa sọ pé òun ṣe ọ̀tọ̀ nǹkan tó ń ṣe your yes never be yes. Yorùbá ló ní kó máa pẹ́ Ọlọ́run kó dẹ̀ fi gbogbo ọkàn wọn àtayé wọn máa fi ṣe nǹkan burúkú fún àṣetánì Yorùbá ni Yorùbá ni mo máa rí tó máa bímọ tí ò ní fẹ́ progress ọmọ Yorùbá ni mo rí tó máa bímọ tó máa sí pé kó lọ bá tọmọ ìyá tó bá dẹ̀ bàjẹ́ Yorùbá ni máa rí tó máa sọ pé kó lọ pa ìyá àbí kó lọ pa bàbá ẹ̀ tó dẹ̀ máa lọ pa Yorùbá ni ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ wọ́n á fún ẹ ní wàá fúnyàn ní owó kódà kó jẹ́ 50,000 o ní dúpẹ́ yẹn ná o dẹ̀ ní gbàdúrà fún èèyàn lè fún mi lówó kó ayé ẹ̀ bàjẹ́ àbí tó bá lọ padà lọ bẹ́lòmíì tí ayé ẹ̀ wá bàjẹ́ látọwọ́ ẹnìyẹn tó lọ gbé virus bọ̀ wá rí pé tó bá fún àwọn èèyàn yìí lówó o ní progress torí o lè ní wọ́n tí wọ́n bá tẹ́lẹ̀ bá ti gba tiẹ̀ tán á pé lẹ́yìn pé mo ti bá tèmi o wọ́n lọ gba tiẹ̀ yẹn mi pé ṣe tó ti fàárọ̀ ẹ̀ ṣe wọ́n fẹ́ gbà tán lọ́wọ́ ẹ̀ àwọn ò dẹ̀ ní nǹkan kan tán lè ní fún wọn ní nǹkan kan fún ẹ ju pé kán ṣàlàyé bọ́n ṣe ń bóbìnrin sùn bọ́n ṣe ń ṣèkómọ náà ń kọ́lé wọ́n máa gba nǹkan nìkan wọ́n máa fi ṣe gbogbo nǹkan tiwọn wọ́n máa sọ pé progress wọ́n tún máa fi wọ́n máa fojú ọ̀tá wọ́n máa tún bully ẹ pẹ̀lú nǹkan tí ò ṣe tiwọn. They collect people's things and then they bully you with it. They don't even borrow it. When you borrow, you know it's different. When you borrow, you can pay back. But this one, they don't borrow. They stole. Taking people's things, they are stealing. And they will bully you with that. Anyway. Afáàyàn sọ̀rọ̀ níjọ́ wo ni. Nígbà tí wọ́n sọ̀rọ̀ K1 báyìí sí. Tí K1 tó sọ̀rọ̀ yẹn. Every one of them came out. They started talking. And that's what they do. But they are killers. Gbogbo àwọn kankan tó sì sọmọ courage láti sọ̀rọ̀ iná. Kọ́ má bàa sọ pé gbogbo wọn mute náà ni. Ó ti yé. Torí pé wọ́n ní awo ló máa ń gbàwo ní ìgbọ̀wọ́ nítorí pé àwọn bàbá ọmọ yẹn ọ̀rẹ́ ni wọ́n jẹ́. Tó bá sọ bá ṣe sọ̀rọ̀ náà sí wọ́n máa rí wa bí ọ̀tá o. Wọ́n máa rí wa bí ọ̀tá ni. Àwọn iṣẹ́ àjọ̀nú burúkú tó máa fi wọ́n ṣẹlẹ́yà. Wọ́n máa lọ sá káàkiri. Ẹ mọ̀ pé tá lọ bá ti lọ àbọ̀ máa ń bọ̀ ni. Alọ́ ó bá ti lọ àbọ̀ máa ń bọ̀. Àṣegbé kankan ò dẹ̀ sí láyé àṣepamọ́ ni ó wà fúngbà díẹ̀ dẹ̀ ni. Ṣé ẹ̀dẹ̀ rí kíṣẹ́rí K1 tó bá ti gbogbo kiri yẹn kò sí kankan tí K1 náà I'm sorry to say this is a killer so he know them very well they know each other but iṣẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí àṣírí K1 ti tú ní títí ẹ̀ àṣírí K1 wà ń ta ó kàn sọjú ní ó kàn fọ̀ parí ni no but bá ṣe ti ẹlẹ́ ti tú náà he will expose others do you get it they will expose others irú àwọn ń sìn náà bẹ́ẹ̀ ni so killer is many very well in Nigeria but Yorùbá òun ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí wọ́n wá ń sọ lónìí tó ń da Nàìjíríà rú Yorùbá ló bẹ̀rẹ̀ ṣé mo pé tójú bá ń ṣe pé tí wọ́n bá ń yọ ọkàn fún wọn lójú báyìí tó má ṣe ń sọ fún pójú ẹ̀ máa ń ṣe pé tán fílẹ̀ síbẹ̀ a máa wò pé wọ́n ń parọ́ mọ́ wọn a máa wò pé yáṣẹ́lẹ̀ kórìíra àwọn ẹ̀fẹ́ rójú o ẹ jẹ́ abẹ̀rẹ̀ ẹ má gbàgbé o àní mo ní àfáà kan nínú ilé mi àfáà Mufti Ondo State kò sẹ́ni tí ò mọ̀ very fine boy tẹ́ bá rí ẹ máa ti rẹ́nu wọn báyìí ẹnu wọn tí kì bí pọ̀ mọ́ báyìí wọ́n lẹ́nu yẹn tó fi afẹnujọra wa it's a very handsome guy àlọ́jọ́ tí àfáà kan ọmọ bàbá mi ọmọ àlè kan tó gbé bàbá mi tó gbé mi lọ́nu bó tó yẹ pé Ọlọ́run ló yọ wá báyìí you see nígbà tí mo sọ fún ó kàn wò pẹ́rẹ́pẹ́ ni pé ọ̀nà bẹ̀yẹ̀ ọmọ yẹn mọ̀ dá gbogbo bẹ̀yẹ̀ ọmọ ẹ̀ṣin gbọ́nà you know tó bá sọ̀rọ̀ pé wọ́n pa èèyàn báyìí tó ṣe nǹkan á jọ lójú kò ní jọ wọ́n lójú because kò jẹ́ nǹkan kan fún un ní ìrẹ́yàn lọ́wọ́ ẹ̀ o ṣùgbọ́n all these affairs wọ́n pọ̀ bó ṣe pọ̀ tó ni wọ́n gbogbo wọn pátá àtàwọn wòlíì ni wọ́n ń pa èèyàn Yorùbá ló bẹ̀rẹ̀ terrorism and I will prove it for you Yorùbá ló bẹ̀rẹ̀ kidnapping Yorùbá òun ló bẹ̀rẹ̀ fraud Yorùbá àwọn ló bẹ̀rẹ̀ gbogbo oríṣiríṣi ìwà burúkú àwọ̀ bínú o tó bá dẹ̀ fẹ́ bínú Bíbélì ló sọ fún wọn pa bínú ó ní ká má dẹ̀ ṣe ṣẹ̀ ká má dẹ̀ jẹ́ kó òun wọ̀ bá bínú nínú wa Bíbélì dẹ̀ sọ fún wọn pé ẹni tó bá máa yọ ìtìgé ojú ènìyàn
ó ló máa kọ́kọ́ yọ títí ẹ̀ náà. Yorùbá, they always love to point finger on at others. When you make sure you want to talk about them, they get mad. Okay? So I love to use myself as a sample for you. So Yorùbá ni mi gbọ́dọ̀ máa lọ sílé onílé. Ọmọ Yorùbá máa mọ rẹ̀ díẹ̀. Mi gbọ́dọ̀ máa lọ lé onílé láti máa fi júwe ara tèmi. Mo gbọ́dọ̀ fi lé mi júwe. Ṣó ti yé? Ìyẹn bó ṣe jẹ́. Number 1, ẹni báwo ni tó bá ní iná omi máa ń jóná, ẹni kan kéré wá. Mo ní Yorùbá ló bẹ̀rẹ̀ kidnapping. Yorùbá ló bẹ̀rẹ̀ terrorism. Ẹ ti máa ń gbọ́ tipẹ́tipẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ máa gbọ́ pé wọ́n kì í wo àwọn Ìjẹ̀bú sì ń ṣe dọ̀là. Wọ́n ṣe dáadáa. Bá ṣe pariwo tó ń sìn ni wọ́n ṣe ń dínkù. Mo ń bọ̀ olórí àwọn àfáà ẹ̀kan rí nìyẹn. Ó lẹ́kan rí yẹn. For the whole world láti mọ̀ pé gbogbo ń tà ń sọ àparọ́. Majority àwọn Yorùbá tó wà lórí social media yìí tó ń blog wọ́n ń ṣiṣẹ́ fún terrorist. Wọ́n ṣe terrorist mí ìfúnra rẹ̀ ń ṣe terrorist. Àti rí ọmọ tó ń ṣe blog lórí social media yìí ó jí ọmọ gbé. Under Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni under Ìbàdàn blogger ló wà. Ó jí ọmọ gbé kidnapping but ìyẹn kọ́ ni mo sọ pé àwọn kọ́ ló bẹ̀rẹ̀. Níṣẹ́ ìmọ̀ ni sọ pé àwọn ló bẹ̀rẹ̀. Ẹ jẹ́ wọ́n sọ fún yín. Tẹ́lẹ̀ pé wọ́n kí wò ó. Wọ́n wo fẹ́rẹ̀ ó kú fẹ́rẹ̀. Lójú títí ìjọba tí ìjọba dá tó ṣe. Wọ́n yóò ń bọ̀ láti far away. O mọ̀ bóyá ẹni tí ó ń bọ̀ láti travel. Mọ́tò yẹn ń bọ̀. Bóyá ẹni traffic ẹ̀ṣà. Ẹ wá dé ibì kan, ìlú kan, wọ́n dédé block road. Ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ o. Ó ti pẹ́. Wá kò dédé ráwọn kan ni. Wọ́n ní ṣàmọ̀ pé wọ́n ṣòro nílùú ni. Ṣàmọ̀ pé wọ́n ṣòro ní. Ṣàmọ̀ pé wọ́n ṣòro ní ètà wí. Wọ́n ti kó gbogbo wọn wọnú igbó. Wọ́n ti kó wọn lọ. Wọ́n gbogbo ẹrù wọn. Wọ́n harvest wọn. This ó ti ń ṣẹlẹ̀ ti pẹ́. Mo sọ story a lot of story fún yín bíbá. Ó fẹ́ bà yé àwọn èèyàn jẹ́ ní tó wà lókè òkè bó. Ṣé ojú òfurufú ni wọ́n wà ní? Tó bá tiẹ̀ jáwọn tó tiẹ̀ ń ṣe tó ń ṣe aeroplane tó tiẹ̀ ń ṣe kíní tó lọ space yẹn á máa sọ pé òkè bó ni wọ́n wà. Tí wọ́n lè sọ̀rọ̀ wọn, you understand? Bàbá tó mọ̀ ń wò ó, wọ́n bẹ̀rẹ̀ kidnapping, wọ́n kó gbogbo wọn lọ. Ilé ti pẹ́ ó ti ń ṣẹlẹ̀. Wọ́n ti bí ìyá mi gbọ̀ngbà tó ti ń ṣẹlẹ̀. Nílẹ̀ Yorùbá. Bàbá tó wọ́n ń wò ó, kí ni wọ́n ń wò? Wọ́n fi nǹkan bojú. Wọ́n lọ kó nǹkan nìkan. Àwọn èèyàn modernize ẹ̀ ní mọ̀ pé tí èèyàn bá ti kọ́ ọmọ níwèé tí ó bá ṣọ́ra àwọn ọmọ tó kọ́ yẹn máa mọ̀wé jù ẹ lọ. Lẹ ṣe rí pé àwọn bàbá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè pa èèyàn kan kó jẹ́ pé láàrin nínú odidi ìlú kan ó lè jẹ́yàn 4 ló máa sọnù lọ́dún kan. Nísìn ìṣẹ́jú kan 1000 people lè sọnù. Torí pé àwọn tó ti kọ́ ń gbà yẹn tó ti lọ kọ́ iṣẹ́ gbéyàngbéyàn, tó ti kọ́ iṣẹ́ payànpayàn, tó ti kọ́ iṣẹ́ jẹyànjẹyàn, tó ti kọ́ iṣẹ́ fraud, wọ́n ti pọ̀, wọ́n ti graduate. Torí bẹ́ẹ̀ a máa ń sọ fẹ́yìn èèyàn kẹ́kọ̀ọ́ wọn yín ní nǹkan tó bá da kẹ́sì kọ́ àwọn aráàlú yín àtẹ̀gbẹ̀gbẹ̀ yín ní nǹkan tó da ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń sọ nǹkan tó da tó dẹ̀ sọ pé ìwà yóò da òun náà máa fẹ́ dojú ìjà kọ láwùjọ a ní láti ṣàlàyé fún yín púpọ̀ ipe by their fruit you shall know them Bíbélì gan sọ fún wa wọn gbọ́dọ̀ sọ fún mi pé pásọ̀ lélẹ̀ gbogbo àwọn pásọ̀ tí mo ti rí ẹlòmíì ní sin conscience a máa dá lẹ́bi torí ẹlòmíì ṣe competition tó pọ̀ tún mọ̀ wọ́n ti place ara wọn sọ́dọ̀ àwọn olórí àtàwọn alágbára ìmí ìgan ó ti wáwé ẹ̀ láti dókè tó bá dẹ̀ ti wá dókè so of course wọ́n máa protect àwọn tó bá ti ń ṣe burúkú ni wọ́n máa sọ fún yín pé kò sí tó lè ṣe orílẹ̀-èdè Nàìjíríà yẹn wọ́n máa gbọ́ pé tẹ̀wọ́ fún olúfẹ́ túnṣe tó bá ti ń gbọ́ statement yẹn lẹ́nu àwọn èèyàn wọ́n mọ ibi táwọn bàjẹ́ dé wọ́n dẹ̀ mọ nǹkan táwọn ń ṣe and they remain the same and they can never wọ́n dẹ̀ bí pé àwọn ò lè change wọn bí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn gbogbo iṣẹ́ táwa ń ṣe yìí we are just helping them like àwọn fúnra wọn tó wà nínú iṣẹ́ tó wà nínú ìmùlẹ̀ yẹn wọn bí ìyá wọn dáadáa kún jáde láti wá sọlé but we are saying it to save them to save our land but most of them wọ́n máa rí bí àbùkù ní àbùkù lẹ́kàn tó tọ́ àti àbùkù lẹ́dẹ̀ ń ṣe nǹkan àbùkù ní kì í ṣe rọ́ torí àbùkù lẹ́ fi ń kan orílẹ̀-èdè ìjì mo kàn sọ náà ni wípé àwọn Yorùbá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gbọ́mọgbọ́mọ bẹ́ẹ̀ ni ọrọ̀ a máa gbé ọmọ wàá máa gbọ́ pé wàá gbé ta lóru èèyàn ni wàá máa tún gbọ́ pé èèyàn lọ́wọ́ nídìí ọ̀rọ̀ tó lọ́ọ́ fi ń dún they brainwash everybody wọ́n ní tí wọ́n bá sọ̀rọ̀ ju ọrọ̀ àgbé ọrọ̀ owó èèyàn ni
wọ́n gbé lọ pa sọnù, wọ́n lọ lu ẹ̀jẹ̀, wọ́n sun ẹ̀jẹ̀. Yorùbá ló ń jẹ èèyàn first, lẹ́yìn náà àwọn Yíbò mọ́ Kàlàbà. Ìsọ ti mi mọ Haúsá, but Haúsá ò sí nínú gbogbo. Wọ́n ní ìwà titi wọn o, wọ́n ní ìwà titi wọn o. Ṣùgbọ́n ní àwọn nǹkan tá yìí ń sọ nígboro ayé àwọn tó bẹ̀rẹ̀ ẹni tó bá sọ pé mo purọ́, ta ló fẹ́ sọ pé mo purọ́? Àwọn ẹlọ́wọ́ orò máa ń gbéyàn gbọ́mọgbọ́mọ, kidnapping orò ló bẹ̀rẹ̀. Orò àwọn Yorùbá dẹ̀ ló ní orò. Wọ́n ń wọ kí ni wọ́n ń wọ, wọ́n á dó sọ́nà olónù ọ̀nà títì, wọ́n á gbé àwọn èèyàn, wọ́n á dá àwọn èèyàn lọ́nà, wọ́n á gbà. Ìṣẹ́ nínú bó ṣe sọ pé wọ́n ṣe kí nìyẹn, wọ́n fi jalè, wọ́n fi gbéyàn yẹn lọ, tó má tún gba gbé ní ẹ̀rọ wọn tún ní tó tún gbowó wọn tó fi wọ́n lẹ̀ bíi ti rámùrọ̀bà ṣódà, wọ́n á gbé wọn lọ, wọn ò ní pa wọ́n ní ojú èèyàn, ẹ̀ ní rògbò ẹ̀ ní ráàyè wọn, ẹ̀ ní rí nǹkan kan mọ́. Àwọn ló bẹ̀rẹ̀, Yorùbá ló bẹ̀rẹ̀ iṣẹ́ gbọmọgbọmọ kidnapping. Òun ni wọ́n mọ dáná olóòdì gbogbo nǹkan tó ń ṣe ń sìn, táwọn èèyàn wá kúkú wò pé ókè iṣẹ́ lè ní ẹjẹ́ kúkú lọ ra àbọ̀n, wọ́n wá kó ìbọn wọlé, wọ́n dẹ̀ kúkú wá lọ ń ṣe kíni wọ́n lọ ń ṣe. Àwọn ló bẹ̀rẹ̀, Yorùbá ló bẹ̀rẹ̀ iṣẹ́ gbọmọgbọmọ, Yorùbá ló start ẹ̀. Iṣẹ́ ìpààyàn tó jẹ́ iṣẹ́ terrorism, gbígbọ́mọ yẹn náà terrorism náà ni, àbí bẹ́ẹ̀ kọ́, terrorism ni. Ẹ lọ wò ó ìsìn lórí social media wá sọ mi pé ó strange, go and check gbogbo bí wọ́n ti ń tẹ̀léwé ọmọ ní orílẹ̀-èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá mi ń sọ ilẹ̀ Haúsá mi ń sọ ilẹ̀ Yíbò, bọ́ tí ilẹ̀ Yorùbá yẹn ibi tó bá ti ń tẹ̀wé ọmọ lọ wò ó wò bóyá wọn kì í sọ, wọ́n máa sọ pé tó bá ti dé bí tí o ti fẹ́ kọjá, torí nígbà tí mo wà ní Ẹ̀pẹ́ àti Èkó ni mo máa ń rí kíní yẹn dáadáa, bọ́ tẹ Ẹ̀pẹ́ ni mo ti rí jù. Ṣé rí ní ọjà Ẹ̀pẹ́ níbo Ayétòrò yẹn tó bá ti wọ ọbẹ̀ kó tó di pé wọ́n túbẹ̀ yẹn kọ́, wàá rí bí eléwé ọmọ bí wọ́n ti ń ta tó máa náà ti ń ta ìkòkò àwọn eléwé ọmọ ìwọ̀n ẹ̀dọ́sẹ̀, tó bá ti dé bí eléwé ọmọ lẹ́niwẹ̀ tó ti pé àwọn àfáà dúró, tí ìyá eléwé ọmọ yẹn sọ pé dúró mò ń bọ̀ tó máa kọ́kọ́ dá gbogbo èèyàn lóhùn kó tó wá dá lóhùn, ẹran èèyàn ló wá rà. Kí ni mo sọ fún yín? Tẹ́ bá ti ní gbogbo bí wọ́n ti ń ta eléwé ọmọ bí àwọn Ẹsábọ̀dù yẹn, ṣe àmọ́ pé Ẹsábọ̀dù náà ń ta egungun èèyàn. Ìgbà tí mo pariwo síta táwọn èèyàn máa rí pé wọ́n lè tẹ̀ ni, ìgbà yẹn ló dáwọ́ dúró. Ó máa ń lọ ìsà òkú báyìí, mò ń bọ̀ mi ti dé, ó máa ń lọ ìsà òkú lóru wá lò lọ́jú kánú sílẹ̀, kì í ṣe pé mo fi bàjẹ́ o, òótọ́ ọ̀rọ̀ máa ń kóró ṣẹ́gbọ́. Àdẹ̀ sọ pé ká má ṣe lọ́ọ̀fù sí ọ̀bọ̀ gbogbo yẹn tó bá ti ń ṣe lọ́ọ̀fù sí, a ti mọ̀ pé apààyàn nìran yín, apààyàn ní yín, and you are not ready to change, that is meaning. Kẹ́bà lè ṣe we are saying that we just love mama, you are a killer. Wọ́n dẹ̀ ṣe ń pa èèyàn ní àti gbogbo náà ṣe wọ́n máa fáyé ẹ̀ náà ṣe experiment ayé bá ti bàjẹ́, ojú wa náà ló máa ṣe àbí tó bá kúkú yà. Tó bá ti lọ́dọ̀ àwọn eléwé ọmọ yẹn tí wọ́n dúró torí àfa kan tó dúró àbí wòlíì kan tán ní ẹpẹ̀lẹ́ pásítọ̀ ọjọ́ mẹ́ta mò ń bọ̀ máa dá yín lóhùn, ẹ̀ ń gbọ́ èèyàn ni wọ́n wá rà, èèyàn wọ́n ti ń ta èèyàn lórí àtẹ for long time. Táwọn Yorùbá ti ń ta, Yorùbá ni Yorùbá ẹ lọ bèrè ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ ní àbóòtọ́ máa tún tó bá ti wáyá tó bá jẹ́ pé èèyàn dúró síbẹ̀ wọ́n ní tọ́mọ tó bá jẹ́ ọmọ kékeré náà fi ṣọ́ọ̀bù tọ́mọ yóò tí rẹ̀ wọ́n rí kí lẹ fẹ́ rà afákẹ́ fẹ́ rà á ní mẹ́nu mọ́ ṣó ti yé ẹ lọ wò ó ti pẹ́ ṣẹ́rọ̀ mo pa ṣẹ́rọ̀ ní àbóòtọ́. Ta ló bẹ̀rẹ̀? Yorùbá àti àwọn àáfàá tó bá ti súnmọ́ Yorùbá àti àwọn pastors kì í ṣe àti àwọn oníṣẹ́ ìbáyé gangan tán náà ṣe yẹn. Torí ẹ̀ níjọ́ yẹn tí mo rí ẹnìkan tó bá júwe nǹkan kan fún mi ṣé ti yé mi téèyàn bá wà tí ò kí ń pa èèyàn tó jẹ́ èdè Yorùbá nìkan ló ń sọ it's very good, tó jẹ́ àṣà nìkan ló kàn ń ṣe, kì í ṣe kéèyàn hide kó máa sọ pé èdè ní kẹ́ wá lo èdè yẹn kẹ́bẹ̀ sí fi tú kẹ́ fi ṣe ìṣekúṣe kẹ́ máa fi ṣe arúmọjẹ kẹ́ máa fi ba yéèyàn jẹ́ kẹ́ sọ pé torí ńgbà tí mo sọ pé àwọn olóògbò ní kankan báyẹn in tí wọ́n ṣe ni mo ń sọ yẹn. Táwọn èèyàn tán bá láwọn fẹ́ ṣe nǹkan kan tó gbé Bíbélì wọ́n máa lọ ṣe nǹkan míì lábẹ́lẹ̀, Bíbélì lè máa rí lọ́wọ́ wọn, afọ̀sọ́ṣù ènìyàn wọ́n á fi òru máa dẹranko, wọ́n máa ní just say as I say, don't do as I do. Àmì kẹ̀dẹ̀rẹ́ Bíbélì tí mi ká ibi tí mo like ó ní ẹ jẹ́ kí òdodo yín, let your yes be yes, your no should be no. Tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run ní ẹ̀ ń tòótọ́, jẹ́ kí gbogbo ayé mọ̀ kí mọ́lẹ̀ oúnjẹ jẹ́ kí mọ́lẹ̀ yín mọ́lẹ̀ tí gbogbo àgbáyé yóò fi rí tí wọ́n máa fi yín bàbá yín fi Ọlọ́run lógo. Ṣé rí nísìnyí pé kì í ṣe àfáà nìkan,
àti pásítọ̀ abẹ́ẹ̀rí gbogbo àwọn pásítọ̀ tán borí èèyàn tán fi èèyàn wólẹ̀ chọ́ọ̀chì abẹ́ẹ̀rí àwọn oníṣẹ̀báyé yẹn àwọn ló bẹ̀rẹ̀ náà ẹ̀ ń gbọ́ mi ò gbèjà anybody o kò sí anybody tó fún mi lówó but I'm saying the truth. I am doing what? I'm saying nothing but the truth. Jíjẹ ènìyàn sísun ènìyàn jẹ mi ìrò ipá Hausa máa ń jẹ yìí. Yíbò Yorùbá àti Calabar wọ́n jẹ èèyàn kú. Bẹ́ẹ̀ ṣe lọ́ra níwọ̀n yẹn àjàjà tó bá lọ sí rẹ́sítọ́rántì kan tó bá sọ pé mo sọ mi sọ pé gbogbo ìdíkà ikọ̀ ló jẹ́ èèyàn o. Tó bá dédé dé restaurant kó tó oúnjẹ yẹn dùn tó wá lọ bẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ if care is not taken èèyàn ló ń jẹ o wọ́n ń jẹ èèyàn system of eating people lóríṣiríṣi ló wà ní àárín àwọn mẹ́ta yẹn bọ̀ mo sọ fún yín pé Yorùbá ṣe mọ̀ pé mi ìgbélẹ̀ Yíbò mi ìdẹ̀gbélẹ̀ Calabar yẹn but Yorùbá yẹn the three of them they have something in common ṣe ti yẹn mi lè kúrò fún yín ní Yorùbá tó bá ti gún ẹbu fún ẹrí lóríṣiríṣi tó máa ní kó fi fọ́ ẹ̀kọ́ mu àbí kó dá sí kókó máa la àkàìmọye ìgbà tó ti jẹ èèyàn ṣé ti yé tó ń gún ẹbu fún ẹ wọ́n máa lẹ́bu ni ìwọ ṣàgbà ilé wọ́n ti gún sílé wọ́n ní kó lọ àìsí kìíní orí èèyàn apá èèyàn ọyàn èèyàn ara èèyàn ló jẹ ìmí wà lódìdí lọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì á máa fi ẹ̀jẹ̀ wẹ̀ gbogbo ń tá ń sọ lónìí ta ni wọ́n ń ṣe èyí tó wá dàbí bàbàrà fún wọn ti ń ṣe tipẹ́ Yorùbá ti ń ṣe tipẹ́ terrorist Yorùbá ló bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn ẹ má bínú Yorùbá ló bẹ̀rẹ̀ ẹ ti gbọ́ kì í ṣe rọ́ lẹ́yìn náà Yíbò ẹ lọ sọ́dọ̀ Calabar wọn yẹn wàá máa gbọ́ òkín gbọ́ tó máa sọ pé Calabar mú oúnjẹ sè gbogbo wọn yẹn wọ́n ti mọ ibi tó máa ti rẹ oríṣiríṣi fún ẹ̀mí ìgbọ́mọ Calabar rí lọ́mọdún tí bá dẹ̀ ti ráwọn tó bá ti gbọ́mọ Calabar ẹ má bínú o mo máa ń wojú wọn báyìí dáadáa tó bá ti rí téèyàn bá ti ń pọ́nmọ Calabar lé lójú mi báyìí ó ti yé mi ì fi bá anybody jẹ́ o Nàìjíríà ni mi o mi ì gbèjà ẹ̀yàn I'm just telling you but nothing but the truth o but people a lot of people they are hiding they are pretending stop pretending and they pointing finger Yorùbá yesterday I said Yorùbá is a terrorist they thought maybe I'm joking maybe I'm trying to be hot and you know funny thing is that Yoruba people when they kill nobody accuse them for it they don't count it like a sin àwọn ọ̀rọ̀ tá sọ pé wọ́n gbéyàn yẹn wọ́n mọ̀ wọ́n náà tá ló máa bèèrè wọ́n pa wọ́n kó yàn lọ síbẹ̀ yẹn they know killing àwọn gbogbo wọn tó wà ńbẹ̀ wọ́n lọ gbé ìwò síbẹ̀ yẹn tó máa ní wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan torí ẹ̀ lè ṣe rí pé a lot of people they are so mad ọ̀tí náà àwọn ò fẹ́ kí wọ́n sí Nàìjíríà wọ́n máa lọ ẹnjìníà àwọn kan pé ọmọdé ti sọ̀rọ̀ yín rí o má jẹ́ wà Nàìjíríà kì í ṣe tó torí wọn gan torí pé àwọn ọ̀rọ̀ kan àwọn èèyàn yìí wọn ò fi they don't want to repent Yorùbá they don't want to repent from it ṣe bá àwọn kan náà tẹ̀sán pé wọ́n máa ní wọ́n fẹ́ repent o wọn ò ṣe nǹkan burúkú mọ́ ṣó ti yé àwọn ilé wọn ò fẹ́ repent Yorùbá mọ́dẹ̀ ṣe ń ṣe kíní ẹ̀ tán ṣe ń pa èèyàn tó ń jẹ èèyàn yẹn wọ́n lọ pátì wọ́n máa wọṣọ tó dáa wọ́n á jáde kò sẹ́ni tó fẹ́ query wọn you can wọ́n ṣe tí wọ́n débi pé you cannot query them ọba kan mi ò fẹ́ dárúkọ wọn wọ́n ní wọ́n fi èèyàn kí wọ́n fi orí èèyàn ṣe ètùtù 7 years ago wọ́n gbé sórí mídíà wọ́n yà wọ́n gbé sórí mídíà Yorùbá ọba wọ́n fi èèyàn ṣe ètùtù wọ́n dẹ̀ yà wọ́n dẹ̀ gbé sórí mídíà Yorùbá have been killing for long and when you are saying they are terrorists they say they want to bring them down bẹ́ẹ̀ ṣe máa jókòó tí èèyàn yìí máa dédé sọnù yẹn tá àwọn èèyàn máa ń para wọn bíbọ̀ tó máa mẹ́sọ̀ pé wọ́n pa wọ́n máa rí wọn náà tẹ bá rí àwọn èèyàn tó bá pààyàn bí bóyá wọ́n pààyàn nítorí pé wọ́n they have some issue like you know wọ́n jọjọ wọ́n ní nǹkan kan ṣàbọ̀ pọ̀ káwọn èèyàn máa you know èèyàn pípa wọ́n dẹ̀ máa kàǹtì ẹ̀ bí ẹ̀ṣẹ̀ tó bá ti rí wọn pé wọ́n pààyàn they will prove them for it but these Yoruba killers they are not being proved for their killing why why are they not being proved for their killing what make them special ṣé wọ́n ní license láti pa èèyàn ni wọ́n ń ta èèyàn Yorùbá máa ń ta èèyàn wọ́n ń tẹran èèyàn lórí gbà wọ́n ń ta èèyàn kì í ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ and they are not going to stop because when you are talking now they are getting mad bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn crazy gan ibà ni
mi ìdárúkọ èèyàn tó bá ti fèèyàn ṣètùtù tó dẹ̀ gbé sórí mídíà mi ìdárúkọ anybody. These people dey tell you tó bá ti sọ̀rọ̀ pé ọba kan fi èèyàn ṣe ètùtù o tó gbúdọ̀ wo orílẹ̀-èdè yẹn mọ́ ṣé orílẹ̀-èdè yẹn was created for the person alone. That is why tí gbogbo ẹ̀ kò fi nílé ìrọ̀gbọ̀ until you face the reality nobody should be above. Tó bá ti lè wọ pé ẹ fẹ́ mọ́ ẹ lọ wá ẹran tí ẹ̀yin tẹ́ máa ń jẹ èèyàn tó ti dùn mọ́ yín lẹ́nu tẹ́ máa ní kọ́ lọ máa pa èèyàn torí àwọn tó ń pa èèyàn gbogbo àwọn tó ń pa èèyàn yẹn náà wọ́n lọ́gàá wọn láwọn tó ń ta fún bàbá wọn gan ta sẹ́ pé wọ́n ti máa pa èèyàn kó tó di pé bàbá wọn náà ti máa ṣe lójú wọn àtàwọn tó kọ́ wọn ṣe kó tó di pé àwọn náà ṣe bí wọ́n bá ṣe lójú wọn àwọn náà ò ní ṣe. Do you get it? So ta ló rà lọ́wọ́ wọn àwọn olówó náà ń rà á àwọn èèyàn tó wà nínú ayé torí ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tá a bá sọ ń sìn ẹ̀rí ni wọ́n ti ń wò pé ẹ̀rí bí nǹkan tó ń sọ inú wọn ti máa bí wọn báyẹn inú ń bí àwọn èèyàn kan seriously lẹ́sẹ̀ rí pé wọn ò lè jẹ́ kí wọ́n fẹ́ kí page mi kò gbúdọ̀ boost kò gbúdọ̀ boom people must not see this people must not understand it because they are doing it and let me tell you it's because people are just afraid to face their fear their trouble when you are afraid to face your trouble yẹn ló ì máa pa ẹ́ last don't be afraid to face your trouble face your challenge people are eating human being they are killing people and some of you wọ́n ṣe expose ara wọn yẹn they are not being arrested o some of them dey say what do you want from government to do for you now forgive us ni o we no kill again o láàrin ọ̀sẹ̀ kan kẹ̀dẹ̀rẹ̀ yẹn ó pa èèyàn bíi 12 wọ́n dẹ̀ máa lẹ́mìí òkùnkùn ló wà nínú ẹ̀ tẹ́mi òkùnkùn wá wà nínú ẹ̀ tí wọ́n bá wá tiẹ̀ pa àmọ́ pẹ̀mí òkùnkùn yẹn ìjà kò sá lọ nínú igbó ẹ̀mí òkùnkùn yẹn lè má kú pẹ̀lú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bọ́tì òun gangan gbúdọ̀ kú so that tó bá dàgbà sí ní ẹ̀mí yẹn náà máa dàgbà ní tó bá kọ́kọ́ kú sí ẹ̀mí yẹn wá bòmí lọ tó bá tún wá bòmí lọ tẹ́yìn náà bá tún náà máa pààyàn á tún kọ́ tún pa so that títí àwọn náà máa wá fi get rid of the spirit tó máa ń kó sí àwọn nínú bẹ́ẹ̀ ni wàá lè má lè sọ fún ẹ pé àwọn kan wà ẹ̀mí kan wà tẹ́ pé you can control if you cannot control it you shout and you look for assistance bẹ́ẹ̀ ni kó o béèrè fún pé nǹkan kan ń ṣe ẹ́ o ó ń ṣe ẹ́ bíi pé kó o pààyàn báyìí o ṣó ti yé so tó o bá dẹ̀ ti tú àṣírí ogun tó ń jà ẹ̀yẹn then it will leave you ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣì ń bo gbogbo àṣírí yẹn àwọn tó bá ń ṣe ìkà fún àwọn ènìyàn tẹ́ ń bo gbogbo wọn láṣìírí ẹ mọ nǹkan ìkà ó máa pọ̀ sí lórílẹ̀‐èdè ni orílẹ̀‐èdè yẹn kò sí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti tó kò ní ṣeé ṣe ẹ̀kan owó gbogbo owó tí orílẹ̀‐èdè nàìjíríà yá àti gbogbo owó ta ní ta máa make fúnra wa tó ń generate ní orílẹ̀‐èdè nàìjíríà still yet nàìjíríà sì jẹ́ bàbá gbèsè owó tó ń yá lásán àti nǹkan tó ń generate tó bá kún orílẹ̀‐èdè wa ní 1 million wọ́n lè ní oníkálukú máa wà òkè wọ́n máa rí owó yẹn bọ́tì nítorí pé ìwà búburú pọ̀ gan ní orílẹ̀‐èdè wa kò sí nǹkan kan tó ṣò lára wa kò sí àwọn èèyàn ya waster àwọn èèyàn ya ìkà àwọn èèyàn wá ya àwọn ọ̀lẹ máa pè é ní ọ̀lẹ mo bọ̀ mi sí dé mo fẹ́ sọ part 2 nǹkan tó ṣẹlẹ̀ lánàá àwọn èèyàn ta gbogbo àwọn èèyàn tí yóò ń tẹwé àwọn èèyàn náà ń tẹwé gbogbo èèyàn ẹni gbàtẹ́ sábọ̀dù máa lọ sórí mídíà àmì tó máa lọ sí bẹ̀rẹ̀gán lóru tá máa lóun ṣe ìṣòro ti ẹnìyẹn ibi tí àwọn pásítọ̀ kan lọ forí ara wọn sí nìyẹn ẹ ti ní mọ̀ ìpérù kan ni wọ́n ni àtàwọn anybody tó bá wù kó pe ara ẹ tó bá lọ forí ẹ kọ́ sọ́dọ̀ ẹ sábọ̀dù yóò ti mọ̀ pé surely you are a bastard and you are a killer ọlọ́run gbọ́ kì í ṣe rọ́ tó bá lọ sí bẹ̀rẹ̀gán lóru á lóun fẹ́ lọ ju àkánù dúdú sọnù nígbà tó yá ó ń ta ìṣó pósí ibo ló ti rí àwọn tó ń ṣọ́ṣẹ́ mi pé nílò ìbò kẹ́dẹ̀ àwọn kan máa ń ṣọ́ bíbí ìsàkú yẹn á ti fún wọn ní owó kan á dẹ̀ ti sọ pé òun nídìí kíní wọ́n fún wọn lówó gbogbo náà ló nídìí owó àwọn tó dẹ̀ máa ṣọ́ ipò òkú yẹn ó lè bọ́sibù kó jọ́ mọ́ áfíríkà náà ló máa jẹ́ torí àwọn ló máa ń gba iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn iṣẹ́ kan wẹ òkú iṣẹ́ kan ṣe kíní kan ti bẹ́ẹ̀ ó máa lọ bẹ̀ á máa ta egungun òkú orí social media mo ti ń gba pé woman yìí máa gbé egungun òkú síta lọ́jọ́ pé òun máa ń ta egungun òkú pé ẹni tó bá tẹ egungun òkú ó dàbí ẹni tó ń ta bọ́dì ara èèyàn náà ni tí ìbá jẹ́ pé
tí wọ́n bá pè ní kọ̀rọ̀ tó bá sọ pé wọ́n fẹ́ wá èrè yìí ó máa wà fún wọn náà bẹ́ẹ̀ ni á wá fún ó ń ta ìṣó tán fi ń kan ìṣó pósí yorí ìṣó tán ti fi sin òkú á yọ gbogbo ẹ̀ pátá lóòrùn ta èmi ni mi ò jẹ́ kó tà mú ẹ̀yin olórí burúkú tẹ máa ń bù mí yẹn èmi iṣẹ́ rere tí mo ti ṣe lára ẹ̀ tí mo ti ṣe fún yín ni ìgbà tó lóun fẹ́ lọ pa àwọn èèyàn sọnù èmi mo fẹjọ́ ẹ̀sùn ní Canada kì í ṣe pé mo fẹ́ dènà wọn ṣùgbọ́n fún àwọn ẹlẹ́mìí èṣù tó máa ń bòsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo tì wọ́n mọ́lé mo máa fi kọ́kọ́rọ́ pamọ́ ṣẹ́rí wọ́n léṣù ló máa ń tawọ́ dínà fún orí èèyàn ṣẹ́rí gbogbo ẹni tó bá ti gbìyànjú láti tawọ́ dínà fún orí mi mo ti rí ẹ kó kùkù ní ẹ ìmọ́lẹ̀ mi gangan á wá dí ẹ lọ́wọ́ á wá dí ẹ lọ́nà gbogbo ibi tó máa ti ń lọ tó máa ń jáde tẹ́lẹ̀ á wá tilẹ̀kùn mẹ́wọ̀n nílé lọ́bẹ̀ kì í ṣe rọ́ èmi ni mo sọ ó ń ta gbogbo òkú àwọn èèyàn tó bá wà lórí social media wọn ò ní sọ pé ó tà kò ṣe kò jẹ́ nǹkan kan fún wọn torí pé àwọn gan fẹ́ rà àwọn gan ń ta wọ́n tẹ̀ tó jẹ gbogbo òkú lọ wọ́n ń ta ẹran èèyàn wọ́n ń torí èèyàn wọ́n ń tọyàn obìnrin. Power off. kó sì lọ jàre kó yé stop o akọ̀dédé máa dáyà jáyàn bọ́ tó kì í ṣàlùjọ ni. wọ́n dédé gbogbo nǹkan náà wọ́n ń tà wọ́n ń ta private park tó jẹ́ tọkùnrin díìgì wọ́n ń tà báwo ni wọn ò ṣe lórí mídíà yìí náà wọ́n sọ pé àwọn ẹgbẹ́ kan tó wà nígboro sí o pé gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ yẹn tó bá ti lè join ẹgbẹ́ yẹn báyìí kò sí ẹni tó fẹ́ mọ̀ ní gbogbo àgbáyé tó ní mọ̀ lórí social media yẹn náà á lóun fẹ́ join nígbà tí ògbóni ó lóun join orí gbogbo Facebook ní Esabod ti join gbogbo ẹgbẹ́ awo ló join nígbà yẹn náà lọ́hùn ó dárúkọ àǹtí kan níjẹ̀bú Àjẹ̀bú-Òde àǹtí yẹn lórúkọ abàbí má jẹ́ dárúkọ gbogbo àyẹn ó wà nínú ẹgbẹ́ wọn ó join ẹgbẹ́ kì í ṣe ẹgbẹ́ fẹfẹrìtì ẹgbẹ́ wọṣọwọṣọ ẹgbẹ́ tó ń ba ayé èèyàn jẹ́ torí ẹ̀ ó máa represent wọn dẹ̀ wọ́n tún wá kọ́wọ́ ẹ̀ sókè pátá pé òkè ó lọ máa represent àwọn Wàsíù náà ló sọ ní diaspora fún kíni fún terrorism tẹ bá pààyàn o táwọn bá ti pa èèyàn o tẹ́yìn kọ̀ọ̀kan bá fẹ́ máa sọ̀rọ̀ wa bí tá bá jalè o máa support wa o máa support wa kó dẹ̀ máa gba iná ojú wọn lórí social media yẹn Yorùbá ló bẹ̀rẹ̀ iṣẹ́ burú bó Yorùbá tó ti ń ṣiṣẹ́ ibi wọ́n máa wà too proud of iṣẹ́ ibi wọn nígbà tí wọ́n tún sọ̀rọ̀ Yorùbá ló bẹ̀rẹ̀ fraud bẹ́ẹ̀ ni mo sọ fún yín Yíbò ní nọ́mbà 2 Yorùbá àti Ìgbò ọmọ ìyàwó ní kankan tí wọ́n ní wọ́n jọra wọn gan wọ́n jọra wọn ẹ má bínú Yorùbá àti Ìgbò fraud kò sí kind of fraud tí Yorùbá ò ní lọ́wọ́ wọ́n ṣe títí tó bá wo odù fáyẹn tó ń pè ní odù irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní èdè kan irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ń ja olè àtobìnrin àtọkùnrin wọn àtọmọdé àti àgbà ibi tí a mọ̀ pé ọ̀rọ̀ killing sìn ọmọ ọdún 7 ti pa èèyàn tí mo rí lórí social media yìí o 7 years ọmọ ọdún 10 wọ́n ti yọ kídìnì àbí kí náà ló ń jẹ́ heart àti gbogbo ẹ̀ wọ́n kò lè lọ́wọ́ tó jẹ́ kó ló máa lọ deliver ẹ̀ ṣó ti yé fún èèyàn tọmọ kékeré bá dẹ̀ lọ tó gbé nǹkan dání tó jẹ́ ọmọ 7 years ṣó máa dá lọ́nà pé come over here come here ṣó máa accuse ẹ̀ pé kí ló ń gbé lọ ọmọ ọdún 7 years 7 woman's parts wọ́n á gbé fún kó lọ deliver ẹ̀ kàn sọ fún mi ọmọ tó ń gbé woman's parts fún tó dẹ̀ pé ó mọ̀ pé ọ̀rọ̀ èèyàn ni wọ́n ní má sọ fún yàn kankan kò dẹ̀ ní sọ náà àti kékeré ló ti wà ní secret tó bá sọ wọ́n pa ẹ́ o kò dẹ̀ ní sọ tó dẹ̀ ti ń deliver ẹ̀rọ yẹn jọ ń gbà ó ní ẹjọ́ ṣẹ́rin èèyàn yẹn tó bá dàgbà kí ni ò ní ṣe kò sẹ́ni tí kò èèyàn pípa ò lè jẹ wọ́n lójú bí Yorùbá ṣe wà yẹn pípa ò jọ wọ́n lójú wọ́n mọra wọn you cannot see they don't see like when you tell they are killing people they don't even bother killing lásán wọ́n kò máa wò pé killing lásán ìgbà kan wà tí Yorùbá máa fi ń dáṣà àjàjà àwọn ọmọ gáràjì yẹn wọ́n máa gbọ́ pé tó máa pa ẹ́ sí òkun pólíbàgì o wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn ọmọ gáràjì wọ̀nyẹn especially wọ́n ní ìwọ tó máa pa ẹ́ náà ò lè tó kún pólíbàgì o wọ́n ti mọ size oníkálukú tó bá ti pa ilé wọn mọ ibi tó máa kún wọ́n máa kò tó máa gbé dání. But let's talk about fraud.
ní 1980 nígbà tó ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ má bínú mi ò tú àṣírí anybody mi kúkú dárúkọ èèyàn I'm just trying to convince you that Yorùbá is doing terrorism ẹ wá dàbí pé wọ́n ń ba orúkọ wọn jẹ́. Funny the way Yorùbá do their thing. Yorùbá will steal something and will be pointing at that person, another person. Oh no, G. Yorùbá ni, they are so clever. Masho. Fraud too is nothing to them. Go and check. Hausa don't go to abroad. You ever see Hausa in Canada? Àfi tó bá jẹ́ pé wọ́n wá bí embassy, wọ́n lọ sí, wọ́n ṣe ní consular, wọ́n ṣe ní embassies yẹn. Can you see them? Can you see them? Àwọn tó lọ sí lóyìnbó, àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe fraud yìí. Ó ti yé yín? Wàá máa gbọ́ pọ̀ mọ́ olódù. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn fẹ́ lọ pa irọ́ fún wọn. These people, they know that what we are saying is true, but they hate it. Because that's what they use for living. They lie for living. They steal for living. They kill for living. They do many things, those bad things for living. They'll be angry. But let me tell you, I have right to speak about them. I have rights. Yes, I waited patiently and I've tried. Because I have right to talk about them because wicked people have wicked me. They have done many things to me. And I have right to talk about them. Yoruba lie a lot. Yoruba pretends. They pretend to be good, but they are so bad. I'm sorry. You know, I'm part of. I'm also. Ọmọ yín ni worship nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún mo ti jáde. Ọlọ́run yàn mí sọ́tọ̀, ó yà mí sọ́tọ̀ fún iṣẹ́ rere. Àwọn nǹkan tí mo ń sọ lónìí, ó ti yé yín mẹ́yẹn. Bàbá mi ló kọ́kọ́ gbé iṣẹ́ yẹn dání wọn ò jẹ́ kó rí ṣe. Ṣùgbọ́n èmi a ti bẹ̀rẹ̀ a dẹ̀ máa yọrí síbi ayọ̀ lágbára Kristi. Àdàbí tó bá jẹ́ pé ẹni tí mo sọ kì í ṣe tó dáa láti sọ pé ká má ṣe nǹkan burúkú torí Bíbélì gan sọ fún wa Yorùbá náà dẹ̀ ti sọ pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Yorùbá ni ó dẹ̀ tún wà ní Bíbélì bẹ́ẹ̀ yẹn náà exactly inú ìwé òwe. Orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Tí Yorùbá bá jẹ́ lóye tán bá lọ lóyìnbó tán lọ jalè tán. Tán bá tún lọ jalè tán wọ́n sọ fún ẹ lọ́hùn pé àwọn ará ìlú yẹn ti jà wá ló lè rí owó tó ń gbà lọ bàbá ara lọ ń gbà padà torí pé wọ́n á rí nǹkan fi bá kára wọn ìkọ́sọ̀ lè wà nínú ẹ̀jẹ̀ wọn. Wọ́n á jalè. Yorùbá jalè tán bá kọ́kọ́ fẹ́ bá ẹ ṣọ̀rẹ́ àwọn obìnrin mi ì dárúkọ anybody o. Wọ́n á lọ sílùú òyìnbó onígbà ẹ̀ lọ́hùn ẹ̀ máa bèèrè lọ́mí báwo mo ṣe mọ̀. A lot of people mọ̀ pé mo máa di blogger torí ìrìn àjò ayé mi whatever your ministry you are going to pass through the road, the story that you are going to be telling, whatever, anytime. If you don't have a story, you are not going to have a ministry. My story and my experience in life is also part of my ministry. They know they used to abuse themselves. I have one auntie, she's late now. Kì í ṣe tí mo ló late ló jẹ́ mo ọ̀fà yẹn o. Àwọn ọ̀fà náà ń ja bastard. Ẹ má bínú ẹjẹ agbẹnu kò mẹ àǹtí yìí ọmọbìnrin náà ó dà pé Ìbàdàn làwọn wọ́n fẹ́ ọmọ ìlú wo ní Ìbàdàn làwọn actually this ṣé Ìbàdàn ni wọ́n mo ṣàmọ̀ pé no Ìbàdàn kan sorry she's good ọmọ Ẹ̀pẹ́ ni ó fẹ́ Ìbàdàn ọmọ Ẹ̀pẹ́ ni wá fẹ́ Ìbàdàn ó gbajúmọ̀ well known ó ra mọ́tò lọ́wọ́ mi mo ta mọ́tò fún wọn rí wọ́n sanwó díẹ̀ díẹ̀ gbà wọ́n máa ń traveller ní pretty ẹ lọ bó ti pẹ́ táwọn èèyàn ti máa ń ṣe ìdí gàgà sẹ́yìn báyìí ṣe tí bí àwọn ọmọ Èkó yẹn bó ti máa ń ṣe àyàrá àbí kò kàn jẹ́ gbajúmọ̀ tó wá ti fẹ́ mú ẹ wá sí gbàgbà wọn báyìí torí tó bá kàn ti rìn tó rọra rìn lọ́jọ́ ó gbọ́dọ̀ bá kọ sí kíkẹ́ ẹ lọ sókè báyìí ó ti ọdẹ sáà tó bá máa ṣe bí ẹ kó ṣe fẹ́ sẹ́yìn báyìí kó ṣakọ sí ó gbọ́dọ̀ máa gbáyà sókè ó gbọ́dọ̀ nígẹ̀ tó gbọ́ tí kẹ́yìn ò bá tún yọ dáadáa wá lo padded Èkó ló ní gbogbo yẹn wọ́n ṣà ń sọ̀rọ̀ yẹn ń jọ yẹn lọ́wọ́ àti yẹn fà alájà mi ìfẹ́ dárúkọ mi lónìí mo fẹ́ forúkọ gbogbo yọ̀ láṣìírí
àti yẹn wọ́n ṣe à ń sọ̀rọ̀ wọ́n máa ṣe àwọn gbogbo wọ́n máa búra tó bá ti rí eléyìí tó post wọn nípa ṣé mi ló fẹ́ máa post sí pẹ̀lú ṣọ́ọ̀bù wèrè àtàṣọ òṣì tó ń tà wọ́n máa kọjá ní ṣọ́ọ̀bù lágbájá ó máa lọ ń ṣe bákan wọ́n máa ní ó lè yẹ kó ṣe wàtàwọ̀ òsínú àwọn tó lọ fi òbíṣọ́rì gba mọ́tò òbíṣọ́rì wa gba aṣọ ní Korea náà wọ́n á lọ sí Korea Yorùbá nìyẹn o àwọn màdámù yẹn sì míì ti dàgbà nínú wọn ti darúgbó míì ti bímọ ọmọ níbọn ti kú ó ti pẹ́ tán ti ṣe wọ́n á lọ Korea wọ́n á lọ fi obituary paper wọ́n á gbaṣọ wọ́n á lù wọ́n ní jìbìtì wọ́n wá kó tó bá ti ń lọ báyìí wọ́n tú ọ̀sán yẹn pé ìbò máa gbà ẹni tó ṣe báyìí wọ́n á kàn gbẹrù yẹn ni wọ́n á kàn lọ ni next time báyìí wọ́n á kàn ní wò ó ẹni yẹn náà tó ní kó bá ń gbé obituary paper yẹn náà lọ́hùn òun náà fẹ́ lọ lù wọ́n pa lọ́hùn ni ó fẹ́ lọ jalè ni o á kàn gbé obituary paper yẹn tí ò tí kù á kàn lẹ̀ mọ́ iwájú ọ́fíìsì ẹni tó ti lọ gbẹrù lọ́hùn bó ti kú ọmọ ní owó ọgbó lára wọn àwọn ọmọ wọn àwọn míì sì wà wọn máa fẹjú mọ́ bàbá yìí náà lórí social media Yorùbá ni Yorùbá ń ja bastard olè gbogbo tí mò ń sọ látẹ̀kọ́ sí ìwà burúkú tó ń da orílẹ̀-èdè wa láàmú ṣe máa ń rí àwọn obìnrin Haúsá púpọ̀ kan lọ sílé Haúsá kan lọ sí Korea kan máa lọ káàkiri wọ́n taṣọ obìnrin náà máa ń ṣòwò sí obìnrin Haúsá náà máa ń ṣòwò ẹ máa ń rí wọn gbogbo bẹ̀yẹ Yorùbá ni sẹ́ Yorùbá ṣí ẹ má bínú tó bá ti fẹ́ sọ̀rọ̀ èèyàn kọ́kọ́ sọ tara ẹ̀ náà ṣe pé gbàgbé mo kọ́kọ́ máa bẹ̀rẹ̀ story mi lórí social media ẹ̀ náà mo sọ tèmi mo sọ tọmọ mo sọ everybody ọmọ tí mo gbé sókè lánàá yẹn náà grandchild I mean the son àti grandchild ẹ rí ni I talk about them they talk about me nǹkan tó ń gbé wá ṣe kì í ṣe nǹkan tó right gbogbo irọ́ tó pamọ́ mi bọ́tọ́ mọ́ mi ni wọ́n kàn fi bá mi jà ní lára pé wọ́n fẹ́ cover assist wọn because some people want to cover their secret they don't want that their havoc that nonsense they are doing they don't want to leave it get go of those things that's why they have to use my son to come and beat me do you understand evil spirits and they will be dancing we are dancing in fact you must not compete with them when they see you with good thing like this wọ́n máa bẹ̀ mélòó ó lè mélòó ló ti jàyà mélòó ló ti jẹ́ ẹ̀wọ̀n mélòó ló ti ṣe kí ló ti ṣẹlẹ̀ orí ló ti òun ní group those people wọ́n dẹ̀ believe pé àwọn làwọn smart ọkọ tó bá dájú láwùjọ àwọn làwọn gbọ́dọ̀ fẹ́ bójọ́kùnrin náà àwọn obìnrin tó bá ti ta àjọ olówó làwọn gbọ́dọ̀ fẹ́ nǹkan rere tó bá dájú báyìí àwọn ló qualify fún wọn kì í ṣiṣẹ́ o wọ́n máa sọ fún yín go and work hard àwọn ló máa pè ẹ́ lólè tí wọ́n bá ṣiṣẹ́ tọ́lọ̀ wá bless ẹ àwọn ló máa pè ẹ́ lólè ṣó ti yé olè a máa pè ẹ́ lólè wọ́n ṣakọ kò sí tó dẹ̀ kan ọmọ Yorùbá tó bá tó wọ́n á gbé pé tó bá rí tó wọ̀ yẹn ó le gan wọn fẹ́ mọ̀ bí tó ti rówó yẹn Yorùbá ń ja bastard olè fraud kan yọ ike kan máa lo ike oníke kan change credit card òyìnbó Yorùbá ló bẹ̀rẹ̀ ẹ má bínú òótọ́ ọ̀rọ̀ ni ká má sọ ọ́n Haúsá mélòó lẹ rí ní òyìnbó débi kó máa lọ náà ike Haúsá mélòó lẹ rí Haúsá mélòó lẹ rí bó ṣe nǹkan tí ò dáa ká gbọ́kọ lọ́kọ kan bá nǹkan ní nǹkan jẹ́ kó máa sọ fún ẹ pé why tó fi gbé síta make sure to keep your secret you must mature before you show it to the world Yorùbá náà ni ká ṣe ká dànù Yorùbá ni ẹ bá mi tú àlè ẹ ká méjì fún Yorùbá sókè fún Yorùbá mi tó tọ́ mo káwọ́ sókè o káwọ́ sókè fún pẹ̀sìdò when you are doing your thing don't show them they want to know and when they know it you never find out one time say don't show they will spoil it and when you complain why do you spoil it why do you show it to us why do you show it when it's not mature why do you love to show your thing why you show they will show even if wọ́n jí gbé tí wọ́n ní tí jẹ́ wọ́n máa tún show ẹ̀ fún wa but ìwọ ìtò ìjìgbé wọ́n tún máa sọ pé we have to spoil it Yorùbá ló máa ń ṣe tán bí oríkì Ìbàdàn máa ń sọ pé ibi tó lè gbé ń jàre ní nǹkan ẹ mọ̀ pé kó tó ti gbé wọ́n fún Ìbàdàn lóríkì yẹn náà wọ́n ja bastard olè ni mo lè sọ Ìbàdàn tí mo ti pàdé bíi 5 wọ́n jà mí lólè throughout kò sí Ìbàdàn tí mo pàdé tí ò jà mí lólè Ọlọ́run gbọ́ kì í ṣe rọ́ ọjọ́ tí mo ti rìn láyé mi solution ti máa ń rí wà láìtàláì kì í ṣe rọ́ mi gbúdọ̀ tó ra mi jẹ Haúsá ti fún mi ní solution gbà tí ọ̀nà ṣòro more than 5 times mo dẹ̀ ní problem pẹ̀lú Haúsá kan ṣoṣo orí láyé mi
Hausa yìí náà kẹ̀dẹ̀ lẹ́yìn tí mo rí kan ó bẹ̀ mí kékeré má bínú. Bóyá kí n ṣàlàyé fún yín kẹ́ gbọ́. Hausa kan wà ní ìlú Ìjẹ̀bú Òde mi ì lè gbàgbé tó ṣe fún mi. Hausa yẹn mọ̀ pé mo sọ pé mo ní mo ra góòlù níjọ́ náà lọ́hùn. Samosa Gudu ló ní nígbà tí mo ní mo fẹ́ gba kọ̀ǹtínà mi wọ́n rí góòlù yẹn lọ́rùn mi góòlù yẹn set ó nípọn ju eléyìí lọ very heavy gold but ṣe mo ń gbà yẹn bí mo ṣe wá sí Nàìjíríà set góòlù méjì ẹyọ kan tó tóbi yẹn mo gbé dání pẹ̀lú àwọn casual ṣe ti yẹ yín yẹn but mi fẹ́ sọ̀rọ̀ góòlù yẹn torí Yorùbá ló sọ fún Samosa Gudu ló ní kán lọ ta góòlù mi kò dẹ̀ tí ìtọ́jọ́ yẹn torí wọ́n bèèrè pé mo lówó lọ́wọ́ Ìjẹ̀bú mi ìfẹ́ sọ̀rọ̀ yín sìn Ọlọ́run máa ṣe dájọ́ fún oníkálukú. Hausa yìí ìgbà tó bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmà pẹ̀lú bísínẹ́sì mi Hausa yìí ló fún mi ní information ipe your motto pé I dey see that your pikin o Ọlọ́run boy mi ṣọlá yẹn ó ní I dey see your pikin o you go collect number put for this thing all her friend go carry motor they go carry am comot for your garage ṣùtì òun ní mọ́tò tiẹ̀ o ó lo Montero Sports Jeep but ó tún máa lọ yá dílà number lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi àfìsí ó sọ fún mi má jẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ wọ́n dì pẹ̀lú ẹ̀ torí má ní kí n sọ̀rọ̀ Haúsá yẹn mo máa ta sí K1 àmọ́ máa tún sọ̀rọ̀ gan Wàsíù ti dá wàhálà lẹ̀ gan ó lè pọ̀ Nàìjíríà wọ́n dẹ̀ máa fi ń ṣàkọni ó lè làwọn voice mi tó bá rí wọn tó ń rọra rìn kiri báyìí ó lè ní wọn mo ń bọ̀ mo sì máa sọ̀rọ̀ àwọn olè ńlá àwọn gbogbo ìta yìí sọ inú olè wẹ́wẹ́wẹ́ sì ni wọn àwọn kọ́ lọ Korea ló gbaṣẹ́ inú olè wẹ́wẹ́ ni wọn gbà tó yá wọn bẹ̀rẹ̀ sí wọ́n jẹ̀ wá wípé kí la fẹ́ máa lọ jalè fún lókèrè gan àwọn kan ò lè kó lè Nàìjíríà wọn ni mo gbà Nàìjíríà la máa ti já tiwa Nàìjíríà la máa bá gbèjà máa fọ́ dànù ni olè Yorùbá láìkè fúnìtì tí mo fi admire mi admire wọn tí Yorùbá bá ja olè báyìí wọ́n aṣojú mẹ́rẹ́ kò sí tó yẹ gbálẹ̀ ìjí kò ṣe kankan wọ́n tẹ̀ gbogbo wọn ni wọ́n jalè wọ́n tún máa wò pé pásọ̀ àtúnjáde pé kí ni wọ́n jí lọ́wọ́ ẹ̀ torí pé owó ipò Nàìjíríà wọn kò fún ni a máa sọpọ́tì àwọn olè a sọpọ́tì àwọn apààyàn torí pé ibi tó ti ṣe ṣọ́ọ̀ṣì gan àkàìmọye òkú tó ti já fọ́ kó kàn lọ́ra tó bá pè é kó wá ṣiṣẹ́ ná lásán wọ́n á lọ kan nǹkan tí àwọn scaffolding tí ò le tó bá ṣe ń jábọ́ fọ́ báyìí wọ́n gbé wọn sí kòtò ní because systematically they have to bury some people under the surrounding also kéwòn lè máa pọ̀ ìwà burúkú pọ̀ lọ́wọ́ Yorùbá wọ́n wá gbé alikran dání wọ́n máa fi cover up wọ́n gbé bíbélì wọ́n máa fi cover up ìwà inú wọn burú jáì wọ́n fẹ́ fọ́ sí àwọn nǹkan tí ò dá sí ẹ lọ́rùn